Ẹ kú ojúmọ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Orúkọ mi ni Dókítà Àlàbá Àgbàtóògùn, olùdásílẹ̀ àti alákòóso Àràmọ́dá FM rédíò tí ó fìdí kalẹ̀ sí ìlú Ottawa ní Canada. Lónìí lórí ọ̀rọ̀ ìgbìyànjú tàbí ọ̀rọ̀ àgbà, a ó máa bára wa sọ̀rọ̀ lórí àkókò. Àkókò jẹ́ orísun iṣẹ́ iyebíye ní èyí tí ó ṣe pàtàkì nítorí pé ní kété tí ó bá ti lọ, ńṣe yóò dàbí abẹ́rẹ́ tó bọ́ sínú agbami odò tí a lè rí mú mọ́. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ a máa jẹ́ ìṣẹ̀lẹ̀ tí kò ní àtúnṣe. Àkókò kò dúró de ẹnìkan. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn àti àwọn amòye, òye kan ń bẹ tó yé wọn. Òye náà ni wípé wọ́n mọ̀ wípé káàkiri àgbáńlá ayé wákàtí 24 ni Elédùà ló fún kó wa. Ìdí nìyí tó jẹ́ pé ẹnìkankan tó jẹ́ mùtúmùwà ní láti lo àkókò rẹ̀ ní ọ̀nà tí ó ṣe ní àǹfààní. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n àti àwọn ọ̀tọ̀kún tí wọ́n jẹ́ amòye ènìyàn ní òye ti yé wípé àkókò gan-an òun là ń pè ní owó, torí pé àkókò òun lówó, òun ló ń ṣòdiwọ̀n tàbí ìtumọ̀ bóyá ènìyàn yóò jẹ́ ọlọ́rọ̀ tàbí yóò jẹ́ òtòṣì dọjọ́ alẹ́. Ìpinnu tí oníkálukú bá ṣe lórí bí a ṣe ń lo àkókò ó ṣe pàtàkì, nítorí pé kí ni, lórí àkókò yìí ohunkóhun tí èèyàn bá fi àkókò rẹ̀ ṣe ó ní ṣe àti ó ní sọ, ó sì tún ní ìtumọ̀ lórí bí ọjọ́ ọ̀la yóò ṣe rí. Ó ní ìtumọ̀ nítorí ìpinnu tí èèyàn ṣe láti lo àkókò ó ń túmọ̀ sí wípé ohun tá a lo àkókò wa lé lórí ó ṣe pàtàkì jùlọ ju gbogbo àwọn nǹkan mìíràn tí a fi sílẹ̀. Àṣeyọrí nígbà ọ̀pọ̀ a máa ní ṣe pẹ̀lú ìyànláàyò ohun tí a lo àkókò wa lé lórí. Nítorí pé kí ni, ohun tí a lo àkókò wa lé lórí a ní láti rí pé ó ṣe pàtàkì ju àwọn nǹkan mìíràn tó ṣe pẹ́pẹ̀pẹ́ tí àwọn àǹfààní wọn sì ṣẹ́ pẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni, níbi tí àwọn ọlọ́gbọ́n àti àwọn òmòye tí wọ́n wádìí tàbí tí wọ́n gbọ́n dé, wọ́n máa lo àkókò wọn lórí àwọn nǹkan tí yóò ṣe wọ́n láǹfààní tàbí tí yóò ṣe ẹbí wọn láǹfààní. Ẹ jẹ́ ká mú báyìí, ká wo àwọn àpẹẹrẹ ohun tí àwọn ọlọ́gbọ́n tàbí tí àwọn aláṣeyọrí tí wọ́n ń lo àkókò wọn lé lórí. Bí àpẹẹrẹ, àwọn kan máa lo àkókò wọn láti ṣe ìjíròrò tàbí láti ṣe ìronújinlẹ̀ bí ọjọ́ ọ̀la wọn yóò ṣe rí. Àwọn ẹlòmíràn ẹ̀wẹ̀, wọ́n máa lo àkókò wọn láti gbé iṣẹ́ àkànṣe kan ṣe. Wọ́n á fi àkókò wọn jin iṣẹ́ àkànṣe léyìí tí ó mú èrè tàbùwà bá ẹbí wọn. Àwọn ẹlòmíràn, wọ́n máa lo àkókò wọn láti wá ọgbọ́n kún ọgbọ́n. Wọ́n lè kàwé, wọ́n lè ṣèwádìí ìjìnlẹ̀. Àwọn mìíràn máa wá òye kún òye nítorí ọjọ́ ọ̀la tiwọn àti ti àwọn ọmọ wọn. Nítorí pé wọ́n mọ̀ wípé ohun tí àwọn bá fi àkókò wọn ṣe yóò mú èrè wá. Àwọn ẹlòmíràn láwọn tí mo mọ̀, wọ́n á kóra wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ láti jíròrò. Wọ́n á ṣe onírúurú pàdé, wọ́n á ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí bí ọjọ́ ọ̀la yóò ṣe dá, lórí bóyá ká ṣe kátàkárà ni tàbí ká ṣòwò tàbí ká gbé nǹkan ribiribi ṣe láàrin àwùjọ tàbí láàrin ìlú, léyìí tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn orúkọ wọn ò ní parẹ́ ní ti dáadáa. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀, àṣeyọrí wọn a máa múnádóko. Àmọ́ láàrin ìlú tàbí láàrin ìletò àti káàkiri àgbáláyé, àwọn akíndánidání ènìyàn mìíràn wọ́n máa lo àkókò wọn lórí àwọn nǹkan tí kò mérè wá.
ẹ má ṣì mí gbọ́ o, mo fẹ́ yànnà náà kó bá lè yé wa. Òun ni wípé tá a bá wò ohunkóhun téèyàn bá ń lo àkókò rẹ̀ lé lórí tí ó ṣàǹfààní fún òun tìká lára rẹ̀, tàbí tí ó ṣàǹfààní fún ẹbí rẹ̀, tàbí tí kò mú èrè tàbí ìdàgbàsókè wá sínú ìlú, irú ẹni bẹ́ẹ̀ ń fa àkókò ṣòfò ni. Ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ nǹkan kan bíi méjì mẹ́ta tí àwọn ènìyàn tí wọ́n ń lo àkókò wọn lé lórí ní ìta lè sọ pé wọ́n ń fa àkókò tàfàlà. Bí àpẹẹrẹ, àwọn ẹlòmíràn máa ṣòfófó, wọ́n kúndùn láti ṣòfófó. Wọ́n ní aṣòfófó ògbẹ́gbẹ́ ibi ọ̀pẹ ló mọ. Àwọn ẹlòmíràn máa pẹ̀gàn àwọn ẹlòmíràn, wọ́n máa pẹ̀gàn àwọn ẹnìkejì wọn. Ṣé ẹ kúkú mọ̀ pé ìpàkọ́ onípàkọ́ láàrin ẹnilẹ́ni ní rí tẹni? Àwọn ẹlòmíràn wọ́n á máa lo àkókò tiwọn láti ṣọ̀tẹ̀ tàbí kí wọ́n ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún mẹ́nìkejì. Wọ́n fẹ́ràn láti bá tọ́ mẹ́nìkejì jẹ́. Ṣé ẹ mọ̀ wípé àwọn àgbà wọ́n ní agúnbàjẹ́ òdodo ẹnu lásán lódó wọn. Àkíkà. Àwọn ẹlòmíràn níbi tí wọ́n fi àkókò tàfàlà dé, wọ́n á kúndùn láti máa lo àkókò wọn tàbí ọ̀kẹ́ àìmọye àkókò lórí oúnjẹ. Ẹ má ṣì mí gbọ́, oúnjẹ jíjẹ dára, oúnjẹ lọ̀rẹ́ àwọ̀. Àmọ́ téèyàn bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ tàbí wákàtí tó pọ̀ nínú ọjọ́ tó fi ń gbọ́ tó oúnjẹ, á ṣe oúnjẹ ni. Ẹlòmíràn lè ṣe oúnjẹ 10 lójúmọ́. Bó ṣe ń kùn sílé ló ń kùn síta. Mo fẹ́ kó yẹ ara rẹ wò. Ẹlòmíràn ó fẹ́ràn láti máa tàkúrọ̀sọ. Irú wọn tá bá pè wọ́n ní ìbáka tàbí ṣákùrọ̀ àjẹbí. Wọ́n lè tàkúrọ̀sọ fún wákàtí 4. Ẹ jọ̀ọ́, èrè wo lẹ́gbàá ń bẹ̀? Ẹlòmíràn lórí àríyànjiyàn ọ̀gá ni wọ́n. Mo gbé sàdákátà fún wọn, mo gbóṣùbà fún wọn. Wọ́n lè bá àwọn èèyàn jiyàn dọ́run. Ìdí ni wípé ní gbogbo ògbà èròǹgbà tí wọ́n gan-an òun ló múnádóko. Àwọn ẹlòmíràn wọ́n fẹ́ràn láti máa lo àkókò wọn lórí ẹ̀rọ ayélujára. Ẹ má ṣì mí gbọ́ o. Mi ò sọ wípé ẹ̀rọ amóhùnmáwòrán ò dáa. Mo fẹ́ kó bira rẹ wákàtí mélòó gan ló ń lò wájú rẹ̀. Tẹ́lòmíràn bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dání, ó lè bára ẹbí tàbí ará sọ̀rọ̀ fún wákàtí 5 lójúmọ́. Ẹ pẹ̀lẹ́, ẹ kú ijọ́ mẹ́ta. Bọ́ ṣe mú kaná tún ti kàn mọ́lẹ̀. Ará, olùfẹ́, mo ń bi ọ́, gbogbo àkókò rẹ kí ló ń lò fún? Èrè wo ló ń jẹ ní lórí àwọn nǹkan tó ń lo àkókò fún? Ìdàgbàsókè wo gan-an ni àwọn nǹkan tó ń gbé ṣe lójúmọ́ ló mú bá ọ? Gbogbo ẹ̀yin tẹ́ ń lo àkókò yín ní ọ̀nà tí ò tọ́, ẹ jẹ́ ajáwọ́ lápọ̀n tí ó yọ̀. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ̀. Ká gbómi lákaná. Nítorí pé kí ni? Ọjọ́ ń rebi àná, òòrùn ń rebi àtiwọ̀. Ẹnikẹ́ni tí ó bá fi ọjọ́ àárọ̀ tàbí ọjọ́ ọ̀sán tó bá fi ṣòfò, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò jìyà bó pẹ́. Ọ̀rọ̀ àgbà ni. Ire o.